olórí burúkú yìí wàá nìkan ṣe lórí ẹ̀ wọ́n Gani Adams ẹ̀yọ ààrẹ kó bẹ́ẹ̀ ẹ̀yọ ààrẹ lọ́wọ́ láfi kó bẹ́ẹ̀ náà Gani Adams tọ́lọ́wọ́ Gani Adams yẹn tọ́lọ́wọ́ ààrẹ tí wọ́n kì í ṣe ààrẹ ẹ̀ ṣe ààrẹ o nǹkan tẹ bá jẹ́ ààrẹ ni ọ̀pá òkè ọ̀pá tẹ ẹ̀wọ̀ pa yẹn bọ́pá yẹn sẹ́yìn lélẹ̀ ọ̀pá yẹn wá tóbi délé lọ ó ga báyìí ni ọ̀pá yóò darí ogun rí ọ̀pá Gani Adams yẹn láti pàtó ní jẹ́ ààrẹ náà Kakanfò ọ̀pá yóò darí ogun rí ṣèbọ́ tó pé ọ̀pá kan ní Fúlàní ní tó fi ń dàgbà màálù ni kí ló dé ọ̀pá ti Gani Adams tí ò darí kankan lẹ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ jẹ́ Gani Adams ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ààrẹ náà Kakanfò lórí wọ́n dẹ̀ pamọ́ yẹn wá báni ti dẹ̀ pọ̀ nílùú ẹ wá lọ lóyìnbó ẹ lọ ẹ bọ̀ ẹ fẹ́ yín ọ̀kẹ́ àníkẹ́ má bẹ̀rù ayé yìí o ẹ darí ogun. nígbà tí mo ti mú àwọn ìka èèyàn àwọn apalẹ́kúnjayé ọba Solomon orí wọlé ṣe fún mi ṣe bẹ́ẹ̀ bá tèmi jẹ́ ní social media gbà náà ni Ọlọ́run ni ò jẹ́ àtàwọn òkúlẹ̀ abiyamọ Ọlọ́run bá ní mo ẹwọ́ bí lóòótọ́ lódodo gbogbo èèyàn tó bá ti wọ́n sọ́dọ̀ mi kọ́ ni agbára mi gbé láti ìrànlọ́wọ́ o Ọlọ́run ní ìrànlọ́wọ́ lóòótọ́ o ẹ̀tọ́ náà bára mi sí ni máa ṣe fún nínú tábánikà mú 10% nínú 10 èèyàn 10 mo ṣe lè fún èèyàn 9 níwọ̀nba agbára tọ́nà fún mi níwọ̀nba agbára tọ́nà fún mi èmi tẹ́ ìwọ yìí ọlọ́pàá ní ẹwọ́ bí mo ní evidence kan tí mo sọ lọ́wọ́ o mo ní evidence o ọlọ́pàá ń lò mí ṣiṣẹ́ ni o tọ́lọ́pàá bá gba kéèsì tó bá le wọ́n máa pè mí o tọ́lọ́pàá bá wọ́n àkànní station wọ́n máa pè mí o but ọlọ́pàá ló mo ṣe tí wọ́n máa ṣe tí wọ́n fi ga o mo dẹ̀ mọ̀ pé láìfù mi ní ọba Solomon wọ́n wọ àbí fídíò mi tí mo ṣe against Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n rí Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn wọ́n rí nǹkan fi ṣe lẹ́yìn pé wọ́n gbé ọ̀pá wọ́n lọ lóyìnbó wọ́n bọ̀ wọ́n dẹ̀ pa ọmọ ìyá rẹ̀ lẹ̀ Yorùbá yìí ó rí nǹkan ṣe sí o rí nǹkan ṣe lórí ẹ̀ mo wá jáde mo wá voice out pé Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ṣé kẹ́tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn ìgbà tẹ́ ẹ̀ ń ṣe nọ́mọ̀ OPC yín àwọn oògùn tẹ́ ẹ ti ń gbà yẹn àwọn olóògùn tẹ́ ẹ nígbà yẹn tẹ́ lọ́ ń gbé oògùn lọ́wọ́ wọn ṣé wọ́n ti kú ni lẹ́ẹ̀fi lè pè wọ́n jọ nígbà tẹ́ jẹ ààrẹ kọ́ wá lóyún agbára láti wádìí ayé ṣùgbọ́n tí Ààrẹ Ọ̀nà Kakanfò tí yóò bá ní agbára láti ṣìjà ìjàgbára kí wọ́n pẹ̀lú àwọn ẹ̀rọ bíi Gani Adams ẹ lọ gbé owó lẹ̀ kẹ́kọ̀ọ́ wọn ọlọ́pàá àti lọ́yà jọ kẹ́ wá gbé mi kẹ́ wá sọ pé atakodo nǹkan tó bá ní láti fi ràn ilé Yorùbá lọ́wọ́ ó yá kó bá ti wá ṣe àwọn àti ẹ̀ mọ́lé ẹ lọ tẹ̀sí yẹn wò náà ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọba Solomon sọ pé òun ní fọ́bọ̀ wọn ní kò sí tó fẹ́ pọ̀ fáwọn ẹ bá bọ̀ ní Ìbàdàn ni mo wà Ìbàdàn ni mo gbé kó wá kọ́nà padà ní káwọ́ sọ wọn ọlọ́pàá ẹ jẹ́ ká tẹ̀sí nǹkan ìwò wà láìpẹ́láì tí o bá ti fọ ilé sẹ̀ ìní sóògùn ayé mi ẹ bá yin fọ́bọ̀ tó dé mi lójú ẹ wo bí ibi tó ní ká kúrò nílò mọ́ o ọba Solomon ẹ kì í ṣe oníṣègùn o ẹ̀yin tó pípẹ́ ayé ni o àwọn àwọn máa ń bẹ o wọ́n bí àwa síbẹ̀ ni o àjogúnbá ni o àjogúnbá yàtọ̀ sí pé alọ́kọ́ o agbélẹ́kọ́ ifá yàtọ̀ sáyìn ọ̀kọ́ fá o ẹ̀yin ló ń lu agbára alágbára fi jẹun ni o ẹ̀ gbọ́ mi yé ẹ̀ tó kọ́ lóògùn pé báyìí ló ṣe máa ṣe ó yàtọ̀ sí tó lọ gbé ìwé pé wọ́n sọ pé a máa jó kíní kan mọ́ pé a máa lo kíní kan pẹ̀lú kíní kan ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ẹ gbàgbé o ẹ̀ tó jogún báyìí wé ògùn àtẹni tó kọ́ lóògùn pé ògùn yìí ewé báyìí lọ́ fi ṣe igun báyìí lọ́ fi ṣe ọ̀gá ẹni tó kọ́ lóògùn ẹ tó dídí tó bá wé ògùn òfò ni ṣùgbọ́n tó pè jókòó pé wá jókòó ewé báyìí egbò báyìí ló ṣe máa ṣe ẹ̀yin olórí burúkú ẹ wà lọ kó ewé àkáǹtì ògùn kan ẹ wà jókòó ẹ wà sí pẹ̀lú ògùn tó wà náà káàtì ẹlọ́gbẹ́kẹ̀lé o wọn ò tí ì ṣe ògùn yẹn wo wọn ò lówó àti ṣe ògùn yẹn o irọ́ ni wọ́n pa o ògùn tó bá ṣe tó bá gbọ́ fáàmù lóògùn ògùn tí bá fílẹ̀ sí social media tí bá ti ṣe ẹ wò mí ṣókùn yẹn ṣe ń jẹ lórí náà bí lọ́wọ́lọ́wọ́ báyìí àtúntò ògùn lọ́wọ́ báyìí ni tó bá dàbí lọ màá gbé kámẹ́rà sí ògùn tá a jó lọ́wọ́ ìsìnmílẹ̀ ni ẹ tó bá lọ́wọ́ ìsìnmílẹ̀ ni ògùn tá a jó tó àbá ní parọ́ lẹ́nu alẹ́ yìí ni o alẹ́ ní méje lálẹ́ nìkan ẹ jọ gbogbo ìdẹ́bà jó lóògùn ìwọ̀n bá tọ́nà máa fún ẹ fipamẹ́ o má lè kí wèrè kan máa fọkàn ní máa jẹun o Ọlọ́run ló jọ mí o díẹ̀ ló kù tọ́pọ̀ bá yọ sẹ́kì lẹ́sẹ̀ mi o àdúgbò bọ́lọ̀ ọba ìgbà kan tó bá mú mi nílọrin gbà tó gbé ta lọ́lọ́run tọ́wọ́ ọlọ́pàá rẹ̀ ta lọ́lọ́run tó gbé ta lọ́lọ́run òun tákù àwọn àfà ọjọ́ níṣù ṣùgbọ́n èmi ṣiṣẹ́ ni o ògùn ni mo ṣe wọ́n gbé góòdù ni mo lè fòṣàmẹ́ tó gbé góòdù àdẹ̀sá ìgbà tó gbé góòdù kan tó jẹ́ ògùn àṣà kan nǹkan ọ̀dẹ̀ ṣe tó gbé ó dẹ̀ jẹ́wọ́ ṣùgbọ́n torí pé àwọn òde kankan ní kankan wọn lò pàwọ́ àti ìlọdún náà lọ́hùn wípé mo rẹ́pù pé mo fọmọ ṣògùn owó láì lè ṣe ṣùgbọ́n orí ọ̀fẹ́ ni fọlọ́wọ́ lónìí èmi rè o gbogbo ìwà lágbára tó ní ẹgbẹ́ra tó wà ní ipò tó lè fi ràn lọ́wọ́ wọ́n fi ń yẹ̀yàn jẹ ọlọ́wà bínú sí ẹ àtẹ̀yẹ lórí burúkú ẹ wà nípò láti túnú ṣe ẹ fi ń yẹ̀yàn jẹ
ẹ̀ ń gbowó lórí wa epo wọn oúnjẹ wọn wọ́n tún wá pa àwọn èèyàn wa olórí burúkú yìí wà á nìkan ṣe lórí ẹ̀ wọ́n Gani Adams ẹ̀yọ ààrẹ kó bẹ̀ ẹ̀yọ ààrẹ lọ́rẹ́ àfọkó bẹ̀ náà Gani Adams tọ́lọ́wọ́n Gani Adams yẹn tọ́lọ́wọ́n ààrẹ tí wọ́n kì í ṣe ààrẹ ẹ̀ ń ṣe ààrẹ o because ẹ bá jẹ́ ààrẹ ni ọ̀pá ọ̀pá tẹ ọ̀pá yẹn bọ́pá yẹn sẹ́yìn lélẹ̀ ọ̀pá yẹn má tóbi jẹ́lẹ̀ lọ ó ga báyìí ni ọ̀pá yóò darí ogun rí ọ̀pá Gani Adams yẹn láì pàtó ti jẹ́ ààrẹ Kakanfò ọ̀pá yóò darí ogun rí ṣèwọ́n sọ pé ọ̀pá kan ní Fúlàní ní tó fi ń dàgbà màálù ni kí ló dé ọ̀pá ti Gani Adams tí ò darí kankan lẹ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ jẹ́ Gani Adams ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ààrẹ Kakanfò lé wa lórí wọ́n lè pa àwọn yẹn wa bandit jẹ́ pọ̀ nílùú ẹ̀ wá lọ́dọ̀ òyìnbó ẹ̀ lọ ẹ̀ bọ̀ ẹ̀ fẹ́ yọ̀ kẹ́ àníkẹ́ má gbẹ́rù ayé yìí o ẹ̀ darí ogun tẹ́ ẹ̀ bá ní agbára tẹ́ ẹ̀ náà sì lọ́wọ́ ẹ̀ rìn jáde ayé wa ẹ̀ sponsor wọn tó ní ogun lọ́wọ́ ẹ̀ wọ́n bí ààrẹ Kakanfò àtẹ̀yìn tẹ́ jẹ́ alágbára Yorùbá tẹ́ lówó lọ́wọ́ ẹlòmíì kò mọ̀túmọ̀ alágbára tó lówó ayé ẹlòmíì ti bàjẹ́ ifá ó gbọ́ ni ẹlòmíì mọ̀túmọ̀ alágbára tó lówó tẹ́lẹ̀mí bá ti lówó báyìí wọ́n ní alágbára ni o lágbára owó ló ní àwọn tó lóògùn tó bá sàkẹ́sí àtọ́gbẹ́ àtúntò ní àgbàdo máa parẹ́ ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ tó lóògùn rẹ̀ dá ọ̀tọ̀ lẹ́ tó lówó lọ́wọ́ ọ̀tọ̀ lẹ́ tó ní agbára oògùn ẹ tó ní oògùn kì í lówó ẹ tó ní agbára kò lè tó lówó lọ́wọ́ ẹ bá kà rí olóògùn tó lówó tó wọ òkè ó ti rí èèyàn lásùmọ́ ni nígbà tí bàbá tèmi wà láyé tí láti mi kú tí bàbá mi kú ayé ni mo kọ́kọ́ wá gbogbo ọ̀kan tó lé ni mo ń ṣe tí bá gbé kámẹ́rà síta sí ẹnì kan tó lọ lọ́wọ́ ta kéésì ẹnu nǹkan tó lé ni máa ń wá láyé mi nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní márì tí mo fẹ́ ìyàwó tí mo bímọ mo dẹ̀ tó ń wáṣẹ́ ọ̀nù mo dẹ̀ tó ń ṣiṣẹ́ ọ̀là iṣẹ́ owó ògùn tó lé ni máa ń wá ẹ lọ béèrè mi ní Ìkòròdú ní Ògìjó ní ẹgbẹ́ OPC lọ́dọ̀ wọn tó wojú àti ẹgbẹ́ àfin awalẹ̀ ní àkọ́kọ́ tí wọ́n tẹ̀sí ògùn mọ́ tí wọ́n máa ń já sétí ọjà gbogbo bọ́ tó fi yin ògùn yẹn ó já ni àgbè wọ́n kan ní kòkòrò agúgù nìbàdàn ó ti kú lẹ́ni àwọn Saheed ẹ̀ṣẹ̀ lọ́gbọ́n lọ́dún náà lọ́hùn ọkọ̀ ọ̀bọ̀ wá gbẹ́rẹ̀ ni àwọn tẹ̀sí iṣẹ́ kan mo lè gbẹ̀gbọ́n yín máa bàjẹ́ wọ́n lò ó bàjẹ́ ni sẹ́mi ni onírọ́ ni mí ọlọ́run sọ̀rọ̀ tọ́ I'm nothing ọlọ́run bá ní ṣé wá rí àwọn kan gbogbo yẹn lóògùn lórí burúkú lórí social media ẹ máa ń dọ́nu yẹn ẹnikẹ́ni tí o bá ti wá sọpọ́tì bí lè bó ṣe dánú yín ẹ máa sọ̀fọ̀ tọmọtọmọ ni gbogbo ẹ̀yin tẹ máa ṣe ẹnu pé agbára wà yẹn pé ẹ ló kù bọ ẹni kankan tẹ́lẹ̀ lè fi gbálẹ̀ Yorùbá náà àdúgbò yìí Fúlàní dẹ̀ ń wọ bẹ̀ wọ́n pààyàn ìrí ìkẹtẹ̀lẹ̀ fi yán lẹ̀ ẹnu nẹ́ẹ̀ sẹ́nu social media wọ́n á pa yín tọmọtọmọ yín ni mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ̀yin àfa lóòótọ́ èmi bàbá sọ̀jà mi bá fàjà mi bá baláwo jà mi bìrì sọ̀jà gbogbo yín mo bá ṣe ìtọ́ba lóòótọ́ nu yín ìtẹ́kájọ fọwọ́wọ́ bí àdúrà lẹ́mọ̀ gbà ní ẹ gbàdúrà fúnlẹ̀ Yorùbá bí yóò gùn lè sani ẹ jẹ́ ká jọ sáàgùn èmi àtàkọ́rọ́ mi ò bẹ́ẹ̀ ní kékeré yóò di àtàfà àti pásítọ̀ àtọ́níṣègùn àtàdáhùn ṣe gbogbo mo bá ṣe pọ̀ ẹ tó bá nǹkan bú mi wàhálà tiẹ̀ nìyẹn ṣùgbọ́n ìwọ tó bá sọ pé kọ́tà sọ yìí ẹ ò fẹ́ wọ́n máa jíwò àtọmọ wọn gbé ni nítorí pé epo wọn oúnjẹ wọn ẹ wo gàrí gan bí yóò bá mu gàrí gbádùn ní ìsinmi ìwò ni mo ṣe láì lọ́wọ́ náà bí yóò bá mu gàrí tí ó gbádùn lọ́wọ́ báyìí tí ó bá sì ní ṣúgà mẹ́ tí ó sì bí míìkì tí ó sì ẹja ó ìgbádùn gàrí ẹ̀ ó tọ́ ni ẹwọ ẹ̀ tẹ́ fi ra gan nígbà kan náírà tẹ́ bá fi ra gàrí àti tẹ́ mu ẹ̀ yóò ni mo wá pàṣẹ mo gbàdúrà fún gbogbo ìwà alágbára tó ń gbòmí tó yẹ pé ara àwọn ìkànnì ẹ tó dẹ̀ wà náà ẹ̀wọ̀n bàyí jẹ́ tẹ́ ń lọ́gbà alẹ́ wa lórí tẹ́ fi ń yàn wá jẹ tẹ́ ń gbowó àní ẹ̀ gbowó ẹ̀ ń gbowó lórí wa ẹ̀ ń gbowó lórí wa ẹ̀ tún yàn wá jẹ Fúlàní wa pa wá wọ́n wá kó wa lẹ́rú wọ́n pa ìyàwó wọ́n pa ọmọ wọ́n pa bàbá wọ́n pẹ́ bí wọ́n jẹ́ ìlú kọnu ẹ̀ ń gbowó ẹ̀ lè jà fún wa ayé máa bàjẹ́ ni ẹ má sí òfò ní. Gani Adams ẹ kì í ṣe ààrẹ o tí ipò ààrẹ tẹ bá wà yẹn tí ò bá ti wọ ẹ bá wà lójú fún ọ tó bá mọ̀ lò ẹ kò lè jí ààrẹ lé wa lórí kẹ máa sọ pé ẹ ń dúró di ọ̀dọ̀ àwọn olókè alright ó yá ẹyẹ fi ọ̀dọ̀ àwọn olókè yẹn ẹyẹ fi sẹgbẹ kan ẹ jẹ́ ká lo tradition ààrẹ náà Kakanfò ààrẹ Gani Adams ààrẹ lẹjẹ o ẹ̀yin lẹni àkọ́kọ́ tó jẹkẹjẹkẹ Yorùbá mọ̀ pé Ògún bẹ ẹ dójú tì wá tí Gani Adams bá sọ pé yá o gbogbo èèyàn lóògùn tó bá kọ̀ fáàmù ẹ bá bọ̀ wá sọ́dọ̀ mi ààrẹ Gani Adams máa sponsor owó ṣé wọ́n ní wá ni ẹ tó bá ní méjì mẹ́ta tó kọ̀ fáàmù tó bá déwájú yín gẹ́gẹ́ bí ààrẹ.